Èèyàn wa ẹ káàbọ̀. Mo like orin yẹn. Mo like ẹ gan. Ó ní ọ̀rẹ́ mi kan gbà kan nígbà tí ìgbà yẹn mo rántí pé mo ń gbébì kan ní Lánàṣẹ̀. Ní àbádẹ sọ pé Lánàṣẹ̀ tí mo pọ́dọ̀ àwọn mùsùlùmí níbẹ̀ ní àrímọ́. Ọmọ ẹ̀mí ọkùnrin yẹn kọlà báyìí. Kérúbù ni. Ọlọ́run wa ní a nífẹ̀ẹ́ ara wa gan àtèmi àti ẹ̀. Òun ló wá gbé àwo orin yẹn jáde. Ọmọ ẹ̀mí wólẹ̀, ọmọ ẹ̀mí wólẹ̀, agíjú ayé lè tìníyàn ṣubú o, ọmọ ẹ̀mí wólẹ̀. Àwọn míì lè ti tún kọ lẹ́yìn ìgbà yẹn, ṣùgbọ́n ó dá mi lójú wípé ọkùnrin yẹn ló kọ orin yẹn. Mo rántí dáadáa. Mo sọ̀rọ̀ orin bíi 20 years ago. Máa yẹn ò ga púpọ̀ báyìí, wọ́n kúrú, wọ́n ga púpọ̀. Mi ò ní pẹ́ lórí show yìí torí mò ń bọ̀ lórí TikTok. Mo fẹ́ ṣe live nípa ọ̀rọ̀ ìkan náà. So ẹ̀yin tẹ́ bá gbọ́ mi bí, ẹ lè bá mi sọ fún àwọn tí wọ́n gbọ́ mi bí pé kán pàdé mi lórí TikTok yẹn. Ibẹ̀ yẹn wọ́n á lè sọ̀rọ̀. Wọ́n á lè ẹni tó bá bóyá àwọn ìjọ Kérúbù àbí anyone tán bá fẹ́ sọ̀rọ̀ àbí ẹni tí èso ìjọ Kérúbù tó kàn wí pé kó sọ̀rọ̀ kó bú mi nípa kéèsì yẹn, I don't mind. Màá open yẹn lórí TikTok. Kálukú á lè sọ. Èmi náà dé lè sọ tí mo rí lọ́bẹ̀ tí mi ga ọwọ́. Mo kí gbogbo ọmọ Nàìjíríà pátápátá. Pàápàá jùlọ mo kí àwa Yorùbá. Mo kí wa gan. Ọmọ Nàìjíríà mo kí wa gan. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n fún wa ní impression pé wọ́n kì í sin lọ́ọ̀ níbi tá a wà yìí. A rí pé wọ́n ń sin lọ́ọ̀ náà. Ó kàn yàtọ̀ sí tọ̀dọ̀ wa ni. A dẹ̀ rí pé wọ́n bẹ̀rù òfin wọn. Nǹkan tí mo kọ́kọ́ rí bí ni pé wọ́n bẹ̀rù òfin kódà ju Ọlọ́run lọ. Wọ́n bẹ̀rù òfin níbí ju Ọlọ́run lọ. Ṣùgbọ́n bá ṣe bẹ̀rù òfin yẹn, ibi tí wọ́n bá ti bẹ̀rù òfin, wọ́n bẹ̀rù Ọlọ́run nìyẹn. Ẹni tó bá sọ pé òun bẹ̀rù Ọlọ́run ṣùgbọ́n tí kò bẹ̀rù òfin, kò bẹ̀rù Ọlọ́run, ó ti tako Ọlọ́run. Torí pé Ọlọ́run sọ wípé òun ló máa ń dá olórí. Òun ló máa ń dá olórí. Òun ló máa ń dá pé òun ló máa ń dá olórí. Pé olórí gbogbo àṣẹ tó lórí bá ń pa ní time yẹn, òun Ọlọ́run ló ń pa. So ẹni tó bá ti tako olórí, ó ti tako àṣẹ Ọlọ́run. Ẹni tó bá ti tako òfin, ó ti tako òfin tí olórí ṣe yẹn, ó ti ń tako òfin Ọlọ́run. Tẹ́ bá dẹ̀ wo gbogbo òfin yẹn, gbogbo òfin tí wọ́n ń ṣe pátápátá, òun ló ń preach morality, pé kéèyàn ṣe dáadáa. Mo bẹ̀ wá. Ní tí mo fẹ́ sọ lónìí, mo fẹ́ ká gbọ́ àgbọ́yé ẹ̀ dáadáa. Ṣé rí sísọ ò pọ̀ bí ìsìgbọ́sìgbọ́ ò. Tí ẹ̀ bá dẹ̀ ti gbọ́ òyìnbó jù, tó bá ń bá ẹni tí ò gbọ́ òyìnbó sọ̀rọ̀, ó ṣeé ṣe kí wọ́n sì gbọ́. Tí ẹ̀ bá ti gbọ́ Yorùbá jù, tó bá ń bá ẹni tí ò gbọ́ Yorùbá sọ̀rọ̀, ó ṣeé ṣe àwọn tó máa ń fa àsìgbọ́ nìyẹn kí wọ́n sì gbọ́. Tí ẹ̀ bá ń sọ̀rọ̀ lọ́wọ́, tẹ́ni tó fẹ́ gbọ́ yẹn bá ń ṣe nǹkan míì, àbó ń gbọ́ nǹkan míì, ó ń gbọ́ papọ̀, ó ṣeé ṣe kí wọ́n sì gbọ́. Méjì ni o, ó di méjì tí mo sọ bẹ́ẹ̀ yẹn o. That is the means. Wọ́n jẹ́ sọ Yorùbá tàbí kẹ́ni tí bá ń sọ Yorùbá ọba gbé ìbò tí ọmọ ìbò sọ bíi tèmi yìí. Ó ṣeé ṣe kẹ́ni tó gbé ìbò dáadáa tó fẹ́ gbọ́ kó sì gbọ́, ó fún ìbò pera rẹ̀ lólè. I am a born and bred broadcaster. Wọ́n bí mi sílé èdè ká sọ̀rọ̀ ọ̀rọ̀ tí gbogbo ayé ò gbọ́ lẹ́ẹ̀kan náà. Láti máa bá heterogeneous audience of different ideas, different vision, different opinion, different beliefs sọ̀rọ̀ lẹ́ẹ̀kan náà kó dẹ̀ yé wọn. Òun ni iṣẹ́ broadcaster. Ìdí rèé tí àwa gbogbo ayé ní sọ̀rọ̀, ṣùgbọ́n ìdí rèé tí broadcaster ó fi máa yàtọ̀ sí gbogbo èèyàn yòókù tí bá ń sọ̀rọ̀.
broadcaster ó wo gravity ọ̀rọ̀ tó ń sọ, ipa wo lọ̀rọ̀ yẹn lè kó, kí ló lè ṣẹlẹ̀. So ọ̀rọ̀ tí broadcaster ó sọ tó bá wà lórí fóònù tí bá ń bá yàn sọ̀rọ̀ yóò yàtọ̀ sí ọ̀rọ̀ tí ó sọ tó bá wà ní ìta gbangba tí èrò bá pọ̀. Tó bá yẹ pé n tó sọ lórí fóònù yẹn náà ló fẹ́ sọ níta gbangba yóò yàtọ̀ sí bí ó ṣe sọ nínú ẹ̀kọ́ tá a kọ́. Tí wọ́n bá wá mú ọ̀rọ̀ broadcaster tó sọ tí wọ́n yọ kúrò ńbẹ̀, tí wọ́n fi kún, tí wọ́n yọ, tí wọ́n edit ẹ̀, tí wọ́n gbé síta, ó ṣeé ṣe kẹ́ni yẹn yàtọ̀ sí broadcaster tẹ́ ti mọ̀ lójú yín. Nítorí pé number 1 ni pé ọ̀rọ̀ tó ń sọ lásìkò tó ń sọ yẹn ó ń sọ níbàámu pẹ̀lú ibi tó wà tó ti ń sọ. So ẹyọ kan tí wọ́n wá yọ kúrò nínú ọ̀rọ̀ yẹn, ẹni tó yọ lè má mọ ìtumọ̀ ẹ̀, ṣùgbọ́n lè jẹ́ pé ẹyọ kan tó yọ kúrò yẹn ni ó tún gbogbo ọ̀rọ̀ yẹn ṣe, ṣùgbọ́n ti yọ kúrò nítorí iṣẹ́ tó fẹ́ fi ṣe. Now ọ̀rọ̀ one-on-one communication tí broadcaster bá sọ yàtọ̀ sí public speech tó máa sọ. Now communication ó ti ní problem, à ń pè àwọn kankan ní blocks and barriers of communication. Sẹ́rí blocks of communication ni àwọn tó máa ń dí ọ̀rọ̀ lọ́wọ́. Lára tó máa ń dí lọ́wọ́, psycho wà ń bẹ̀, the psychology, the level ti brain ẹni tó fẹ́ gbọ́rọ̀ one time yẹn tí ò bá settle, tó ń ro nǹkan míì tó lágbára ju ọ̀rọ̀ téèyàn sọ yẹn lọ, ìsọkúsọ lọ̀rọ̀ yẹn ó máa jẹ́, tàbí kó máa bọ́ síbò míì lára rẹ̀. Ara àwọn blocks nìyẹn, àwọn barriers of communication. Ẹlẹ́ẹ̀kejì ni choice of words, the language. Èdè tá a fi ń sọ̀rọ̀ ó gbọ́dọ̀ jẹ́ èdè tẹ́ni tá a fẹ́ kó gbọ́rọ̀ yìí tó gbọ́yé dáadáa ká tó sọ fún. Number 3, òun náà ni pé there must be clarity nínú àwọn ọ̀rọ̀ tá à ń sọ, bóyá technical or any other barriers. Ẹni tó fẹ́ gbọ́rọ̀ náà gbọ́dọ̀ ní kó ti rẹ́dì pé ọ̀rọ̀ tó ń fẹ́ gbọ́ yìí kò sí bó ṣe fẹ́ sọ tó òun níjọ́ tà létí òun, yóò lù sọ̀rọ̀ yẹn gẹ́gẹ́. Tàbí kó ti wá nífẹ̀ẹ́ tó fẹ́ sọ̀rọ̀ débi pé kò tiẹ̀ nílé analyze ọ̀rọ̀ yẹn. Kí ló fa gbogbo eléyìí ni pé today, because adapada ṣe tó yẹn wọ èní ni, I put a cut through to some of my friends in Christendom, àwọn ọ̀rẹ́ mi tí wọ́n jẹ́ Kristẹni, láti gbọ́ opinions wọn. Because ìgbà míì wà tọ́rọ̀ kì í yí àwọn èèyàn. Èmi Oriyomi Òkìkí Ọmọ Musa, no matter how long my show is, after the show I will listen to my show as a postmortem of the show. Ẹnìkan lè sọ pé postmortem láìsí hospital, no, terms tá máa ń lò ní broadcast industry nìyẹn tá a bá ń ṣe àgbéyẹ̀wò ètò tá a ti ṣe tó ti lọ. Àwọn ọ̀gá wa wá sọ pé ó kù síbí, ó ṣeé ṣe ká kù bí kan gbà tá à ń ṣe lọ́wọ́. Ó ṣeé ṣe ká kù bí kan, kódà ó ṣeé ṣe ká ṣe tó dáa, kí n tá a ṣe bófin mu ká sì máa bẹ̀bẹ̀. Bẹ́ẹ̀ ni, torí pé tí ẹni tí a ṣe pẹ̀lú ẹ̀ tí ò bá lágbọ́yé lórí ẹ̀, yóò take wa ní extra effort láti ṣe máa convince ẹ̀ ká kúkú bẹ́ẹ̀. Tígbà tí inú ẹ̀ bá rọ̀ tán, àwa lè padà jẹ́ kó yé, ká convince ẹ̀ kó mọ̀ pé n tá a ṣe ó dáa. So fún ọ̀pọ̀lọpọ̀ wa, nígbà tí mo parí ètò lánàá, láàárọ̀ tí mo pè, mo rí àwọn Christian kan tí wọ́n bá mi sọ̀rọ̀, tí wọ́n ní super, àwọn appreciate bí mo ṣe treat ẹ̀yẹn. Mo rí àwọn tó ní no, àwọn ò like ẹ̀. Kí ló tẹ̀ like ẹ̀? Ẹ tó lóun like ẹ̀ náà, kí ló tó like ẹ̀? Àwọn tó láwọn like ẹ̀ yẹn, wọ́n sọ pé àwọn like outrightly, àwọn like ẹ̀, ṣùgbọ́n ibi kan wà táwọn ò like rárá. Kí ni mo ṣe? Kí ló tẹ̀ like? Máa tó ń sọ̀rọ̀ yẹn, táyé ní kó ka nǹkan tó wà nínú kíní yẹn tó ń sọ̀rọ̀ burúkú yẹn, ó yẹ kẹ́ fún lésì, ó yẹ kẹ́ sọ̀rọ̀. Okay,
mo ti gbọ́. Ṣé n tẹ́ like nìyẹn fine. Mo rẹ̀ tó ní kò tí yẹ kẹ́ gbà àpótí ẹ̀rí yẹn wá, mo ti gbọ́. Mo rẹ̀ tó ní ẹ ti risk life yín jù, why do you have to go that far? Tó bá ipò lè pààyàn bẹ́ẹ̀ ṣe fẹ́ pọ̀ àwọn ọmọ ọlọ́mọ ni. Tẹ́yìn náà bá wà ní Nàìjíríà tẹ́ bá lọ tẹ́ lọ gbé ṣe fẹ́ para yín ni, mo ti gbọ́. Mo rẹ̀ tó ní then after the program, why do you keep àpótí ẹ̀rí to your station? Why can't you let àpótí ẹ̀rí go? Mo ti gbọ́. Gbogbo ẹ̀ mo rẹ̀ tó ní bẹ́ẹ̀ ṣe sí àpótí ẹ̀rí yẹn ti tú àṣírí, kò yẹ kẹ́ tẹ̀ sí rárá. Okay, mo ti gbọ́. Mo rẹ̀ tó tẹ̀ sọ pé fantastic job, I love that. Tó jẹ́ Kérúbù tó sọ pé that is not àpótí ẹ̀rí we know. In fact, it's an eye opener fún ìjọ Kérúbù láti mọ tó ń jàpótí ẹ̀rí gan àtàwọn tó yẹ ká gbé fún. Mo ti gbọ́. Gbogbo yín lẹ right, èmi nìkan mo wrong. Ìjọ Kérúbù jákèjádò àgbáyé, ibi gígùn yòówù tẹ́ rí kẹ́ pín sí láyé, I am sorry. I am sorry to death to the what do I call it? Is it topmost or sacred area of your religion? Sacred area of your beliefs. I am sorry. I'm sorry for bringing àpótí ẹ̀rí to the studio. I am sorry. I will tell you the reason why I do all this. Why I brought àpótí ẹ̀rí to the studio. Why I did all I do. While I did all I done. I will tell you everything. But whatever I am telling you here, I don't want it to look like just a mere excuse. Just mere excuse. No. Gbogbo tí mo sọ kò ní kí n má apologize. Ẹ tí wá sọ pé gbogbo tí mo sọ gan kò ní kí n ṣe tí mo ṣe, fine, àbí? Now, some years back, ní Ìbàdàn, ní Ọ̀ṣun, ní Èkó, ní Ògùn, Oǹdó, Ọ̀yọ́ State, tí wọ́n bá mú èèyàn kan wípé ó jí ọmọ gbé, ó jọmọ rẹ̀ o, kò jọmọ rẹ̀ o, bóyá ó ṣe gángan pẹ̀lú ọmọ, my dear brothers and sisters, wọ́n á dáná sun ni kó tó di pa gidigbòde. Tí wọ́n bá fura sí èèyàn kan gbogbo àyàn lásán, wọ́n á dáná sun ni kó tó di pa gidigbòde. Tí àwọn èèyàn méjì kan bá ń jà tẹ́nìkejì bá ṣe bí epo dákú pẹ́rẹ́, ẹni tó jọ ń jà yẹn wọ́n á dáná sun ni kó tó di pa gidigbòde. Tí wọ́n bá ń lé olè lẹ́kọ̀ọ́, tí olè sá lọ sáǹgùbì kan, tẹ́ni tó wà ń bẹ̀ tó rí pé ó lè sábọ̀ tó náà sá, tó wáyé pé tí ò jalè yẹn ni wọ́n mú, wọ́n á ju táyà sí lọ́rùn, wọ́n á dáná sun ni. Tẹ́ ẹ bá gbàgbé, màá rán yín létí. Agidigbo is more than a radio station. I cannot count. I cannot say. The one I see with my eyes and the one that just caught me unknown. Ẹ̀mí tí Agidigbo ti safe mi ò lè káyé. Àwọn tí wọ́n bá ti dòkú lẹ́ni t'Agidigbo ti safe wọ́n mi lè káyé. Human kan wọ́n mú wá láti side mọ́nà tán, wọ́n ti ná ó ti dìdàkudà. Wọ́n ní wọ́n bá fóònù lọ́wọ́ ẹ̀, wọ́n bá ATM cards lọ́wọ́ ẹ̀, ó dẹ̀ ṣe bí wèrè. Ẹ mọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ti pa bẹ́yẹn tí wọ́n ní wọ́n ṣe bí wèrè. Wọ́n mú wá s'Agidigbo, wọ́n ti ná bí kókú. Mo ní ẹ mú bọ́ sẹ́yìn kùlé ẹ̀rọ mi sí lórí. Ẹ fi síbí. Ẹni tí bá ti ń gbọ́ mi ti pẹ́ yóò rántí mo ṣe interview fún woman yẹn, jókòó síbẹ̀ yẹn. Ẹ̀yin tẹ́ mú wá, ẹ máa lọ. Bóyá wèrè ni bóyá wèrè kọ́, a mọ̀.
mo gbé kámẹ́rà sí lójú. Ẹ̀yin tẹ́ ẹ bá mọ woman yìí, ẹ yọjú sí wa. Ṣé wèrè ní lóòótọ́? Ṣé ó ń dọ́gbọ́n ṣiṣẹ́ fáwọn kan ní lóòótọ́? Woman yẹn wà ní ọgbà mi fún ọ̀sẹ̀ 3, à ń fún lóúnjẹ. Wèrè náà ló ń ṣe. Nígbà tó yá mo ní kán sílẹ̀kùn fún, ó jáde lágídígbò. Ó ń ṣe wèrè níwájú ilé epo tó wà lẹ́gbẹ̀ẹ́ àgídígbò téèyàn bá fẹ́ yà ẹ́. Mo ti rí láàrin títì rí tí mọ́tò ń yà fún, ó ti dá traffic lẹ́rìí lójú títì express. Èmi gan ti ń lọ rí tó jánà. Obìnrin ìwà bọ́ra ẹ̀ sí hóhò, ẹ wo private party kò wọ́n kankan. Nígbà tó time kan, ó wá lọ di ẹrù jẹ́gbọ́n mọ́ gbogbo ara ẹ̀ lè dààmú pé òní. Ọjọ́ kan tí mo wá ń bọ̀, ìkan náà boys ni wá ń pé ọ̀gá ẹ̀ mọ́ ẹni mo ní mi mọ́ wèrè kan tán mú wá ń gbà kan báyìí tí ẹ̀ tán mú wá tán ní wèrè kọ́ tán ló ń jí àwọn èèyàn gbé ni. Mo ní mo ní sọ wèrè ní náà. Mo nígbà tí mo ti ń bílẹ̀ rọ̀ lọ́jọ́ mo ti mọ̀ pé wèrè ní. Thank God for àgídìgbò wọn bá ti sọ́nà. Most cases tó ń wá ságídìgbò lénìí tí ò bá sí àgídìgbò wọ́n á ti sun ẹni yẹn ná. Wọ́n mọ bó làwọn lè gbé lọ táwọn ò rí ìdájọ́ òdodo ni wọ́n ṣe ń gbé wá àgídìgbò. Anybody tó bá ń feel pain pé Oriyomi rí bọ́lọ̀ ń ṣe tó bá yẹ pé o ní ojú inú tó ní ẹ̀mí tí fi ń rìn pẹ̀lú Ọlọ́run yóò yè kò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Torí gbogbo tẹ́ fi máa ń ṣe ṣóòkọ́ lèmi fi ń ṣe. Mi ò gbé èèyàn wá torí traffic. Mo ṣe kéèsì Timothy mi ò mọ̀ pé wọ́n máa ń gbowó ní YouTube. Àwọn tí ò ṣe kéèsì èmi ń risk life mi èmi láyé ń rí. Àwọn táyé ò rí pé wọ́n ń risk life wọn tí wọn ò ṣe anything. They made a lot of money on YouTube. Èmi ń ṣe nítorí ẹ̀ mo ṣe ń lo Facebook pé ayé ó tètè rí káyé ó lè kígbe kí bọ́ ìyẹn má bàa kú gbé. Mo lè mi fi ń ṣe kí n tó parí show. Wọ́n á ti rí lórí YouTube, wọ́n á ti rí káàkiri. Ọlọ́run mọ tó ń ṣe. Kò kí ń wo ṣẹ́rí gbogbo tí mo ṣe ẹ̀gẹ́ kọ́lọ́run wò, ó ń wo àníyàn mi tí mo fi ń ṣe ni. Wọ́n na bí ní Ìbàdàn lónìí. Èmi ni mo change generation kan máa nà èèyàn lánàá bàjẹ́ kódà kẹ́ tó fẹjọ́ ẹ̀sùn tẹ́ bá fẹ́ fi sùn. Wọ́n gbé yẹn kan wá dọ̀ wá, wọ́n ti lù wọ́n tún dé lọ́wọ́ dé lẹ́sẹ̀ ó mí lẹ́kọ̀ọ̀kan wọ́n wá jùlẹ̀ látorí mọ́tò gbogbo ẹ̀jẹ̀ kún gbogbo ara rẹ̀ ó yẹ gbé padà. Hospital ya ó yá mọ́tò lídìí wọn ẹ tọ́jú ẹ̀ wọ́n láwọn olówó lọ ẹ má wọrí máa sanwó ẹ̀ but henceforth tẹ́ bá mú yàn ẹ má máa sọ di pé ẹ̀mí kan ti fẹ́ bọ́ lẹ́nu ẹ̀kẹ́ tó gbé wá bá mi o. Àwọn ọlọ́pàá tájọ ń ṣiṣẹ́ wọn sọ fún mi. Mo ti undergo training oríṣiríṣi nípa tí mò ń ṣe. Don't get it twisted. Àwọn ọlọ́pàá fi yé wa pé tán bá sáyàn ládàá tàbí ẹ̀mí ti fẹ́ bọ́ lára abẹ́jẹ́ ń dà lára ẹ̀ ká má gbà ó tó lè kú sí wa lọ́dọ̀. Then ọlọ́pàá kí ìgbẹ́ni àpá bá ti wà lára ẹ̀ wọ́n á kọ́ lọ tọ́jú ẹ̀ náà wọ́n á bẹ̀rẹ̀ sí sọ fún wọn. I even relay it on my radio that ẹni tẹ́ bá mú wá ẹ mọ̀ náà bàjẹ́ o. Pé bóyá ẹ mú olè àbẹ́ mọ̀yàn burúkú kankan ẹ mọ̀ fọwọ́ kan díẹ̀ o ṣùgbọ́n ẹ mọ̀ náà bàjẹ́ tí wọ́n bá ti ń nà díẹ̀ ẹ sáré gbé. Mo ti rí ẹni tí wọ́n fẹ́ náyàn parí tó páàkì mọ́ lẹ́gbẹ̀ẹ́ tó ní ọ̀yá àgídìgbò yá tí ò bá sí àgídìgbò ẹni tó dúró tó fẹ́ gbé yẹn gan wọ́n sún náà mọ́ nínà. But torí pé àgídìgbò will follow that case á tún tẹ̀lé dọ́dọ̀ ọlọ́pàá dẹ̀ mọ̀ pé kéèsì tá a bá ti tẹ̀lé dọ́dọ̀ àwọn ó ṣe dáadáa á fowó wa gba lọ́yà á ná ìyáláyà owó lórí ẹjọ́ láti make sure pé ẹni tí ó ṣàìdá tí ìlú gbé wá yẹn ò lọ gbé lọ́fẹ̀ẹ́. Kó tó dé level yìí ó ní tá a ti ṣe aráàlú ti rí náà rí wa dáadáa. Wọ́n ti mọ̀ wá wọ́n ti mọ̀ ṣe ọwọ́ wa wọ́n ti mọ̀ ń tá a gbé lọ́wọ́. Inú jẹ́ kán gbé pásítọ̀ yẹn wá. Okay, obìnrin wèrè tí mò ń sọ yìí after 3 months mi tiẹ̀ wá rí mọ́ rárá. Asáwọn èèyàn rí ní woman kan wá chat mi was it not on TikTok? Òun ti ń pè mí òun ti ṣe ló wá send picture woman yẹn sí mi ó send oríṣiríṣi picture ìgbà tó fine ìgbà tó ṣe gbogbo ẹ̀ àti gbogbo bí tí wọ́n ti gbé woman yẹn dé tí wọ́n ti wò ń wèrè tí wọ́n rí wò.
wọ́n ní okay a rí ládùúgbò ọ̀dọ̀ wa bọ́n gbà tí mo show ẹ̀ kí ló dé tẹ́ ẹ̀ wá wọ́n láwọn ò tètè rí ni èèyàn kan gan ló send ẹ̀ sáwọn táwọn fi mọ̀ àwọn family ẹ̀ padà wá you know what happened mo mú gẹ̀ yẹn wọ́n ní kò síbi táwọn ó ti wò mo ní àwa ó wò ara rẹ̀ ọ̀yà afàfẹ́ tí mo bá wa wo wèrè ara woman yẹn yá mo padà gbé wá sórí ètò Kọ́kọ́rọ́ Alátẹ tẹ́ ẹ̀ bá gbàgbé ó padà sọ̀rọ̀ tó múra dáadáa báyìí ipa táwa ń kónú ayé nìyẹn kò sí etí Facebook fẹ́ san fún wa tí ó là wá kò sí etí YouTube fẹ́ san fún wa tí ó là wá TikTok ò lè sanwó wa tán bá ń sanwó síbẹ̀ a kì í gbà àti ìmọ̀ gbà lọ títì kì í ṣe yẹn là ń jẹ ọ̀pọ̀lọpọ̀ yẹn wá lè jẹ láti bẹ̀ o a sì faramọ́. We are saving life. Ìyá tí wọ́n ló sọ̀yàn díṣu ṣé ẹ rántí àwa follow mátà yẹn lọ wọ́n ti fẹ́ dáná sun lé ìyá yẹn tí wọ́n sùn dédélẹ̀ káwa tó débẹ̀ àwa là jẹ́ wọ́n sùn lé ìyá yẹn náà tá a padà jẹ́ ó yé àwọn èèyàn pé kì í ṣe pé ìyá ìsọ̀yàn díṣu. Jungle justice jẹ́ ká pa ọ̀pọ̀lọpọ̀ èèyàn torí pé wọn à ní gbàgbọ́ nínú àwọn agbófinró wa ṣùgbọ́n tó bá ti wádọ̀ ti wa táwa bá àwọn agbófinró sọ̀rọ̀ àwọn agbófinró wa wọ́n dẹ̀ ń ṣe dáadáa pẹ̀lú wa so kì í sò ní la bẹ̀rẹ̀ kì í ṣe pa bẹ̀bẹ̀ bẹ́ẹ̀ Ọlọ́run ló fi wá ṣiṣẹ́ bẹ́ẹ̀ òun ló rán wa níṣẹ́ bẹ́ẹ̀ tá a jẹ́ so tá a bá ń ṣe ó dàbí pé ẹ mọ̀ wá you don't know us you don't know ẹ mọ̀ wá ẹ mọ̀ pé tómi tẹ̀jẹ̀ ara la fi ń ṣe ẹ mọ̀ pé ìfẹ́ for the humanity la fi ń ṣe ẹ mọ̀ pé àárín àwa àtọlọ́run ó ní àníyàn wa wà you don't understand you don't understand ṣé ẹ gbàgbé pé mi ò kí ń ṣe pastor ni ẹ mọ̀ rántí lẹ́ẹ̀kọ̀ọ̀kan pé mi ò ń ṣàfà mi ò dẹ̀ kí ń ṣe babaláwo mi ò ṣe lẹ́rìndínlógún mi ò ní nǹkan kan mo kàn jẹ́ mùsùlùmí ni wọn sì rán mi níṣẹ́ lọ jàfẹ́sìn mo nífẹ̀ẹ́ ẹ̀sìn mi a lè sọ̀rọ̀ ẹ̀sìn tá a bá jọ dúró báyìí kì í ṣe lórí afẹ́fẹ́ kì í ṣe lẹ́nu iṣẹ́ mi kí ló dé tẹ́ ẹ máa ń tètè gbàgbé a ti jà fún ẹni tó jẹ́ kìrìsìtẹ́nì over mùsùlùmí tó yẹ pé kìrìsìtẹ́nì ẹgbẹ́ rẹ̀ gan ò lè jà fún. tí ò lè jà fún tó yẹ pé a dẹ̀ ṣe àṣàṣeyọrí lórí ẹ̀. ìdí tí a fi ń sọ eléyìí àwọn kérúbù ni mò ń bá sọ̀rọ̀ lónìí all Kérúbùs throughout the world ìfẹ́ mọ́ dáko mo mà gélú mo mọ gbogbo oríṣiríṣi ibi tán máa ń lọ and I have them as friends. Once again I am sorry ọ̀rọ̀ tí mo wá sọ yẹn ló wá máa lead wa dé gbọ̀ngàn tẹ́ bá wo kéèsì gbọ̀ngàn yẹn wọ́n wá pé máa yẹn sá ọmọ tó kú ládàpá o wọ́n wá kó sá ládàpá wọ́n wá pé wọ́n gbàyàwó ara wọn o wọ́n sọ bẹ́ẹ̀ in fact ní last week aníjọ́ Friday máa tó mú kéèsì wá yẹn gan fẹ́ máa sọ wípé máa yí gbàyàwó òun pásítọ̀ yẹn ò fẹ́ kó sọ̀rọ̀ lọ́bẹ̀ pé ọ̀rọ̀ àpótí ẹ̀rí ni wọ́n mú wá. So if now you want to drag us back, drag us back to ìgbàyàwó ọ̀rọ̀ àpótí ẹ̀rí yẹn ìgbórí pàpótí ẹ̀rí pààyàn ìràpótí ẹ̀rí rí ìmọ̀ bí ṣe máa rí mo sámọ̀ pàpótí ẹ̀rí ń bẹ in fact mo ti wo movie kan àwọn Mount Zion tó yẹ pé àpótí ẹ̀rí tí wọ́n ń rí fáà sí nínú fíìmù yẹn ọmọ ni wọ́n ń rí fáà sí wọ́n jí ọmọ yẹn gbé wọ́n gbé síbì kan wọ́n wá ń ka pé àpótí ẹ̀rí níbì kankan wọ́n sá padà rọ́mọ yẹn ṣe ní nǹkan tí ọmọ yẹn fi padà dé
àpótí ẹ̀rí. So that's mo wo movie yẹn dáadáa, movie àwọn ọmọ Zion. Now wọ́n ní àpótí ẹ̀rí lọmọ ṣíwò tó fi kú. Bàbá ní àpótí ẹ̀rí kọ́ ló ṣíwò. Kí ni bẹ́nu àpótí ẹ̀rí téèyàn ó fi ṣíwò tí ó fi kú tó bá jẹ́ pé n ta fi ń sin lọ́ọ̀ni tí ò ní nǹkan kan. Tí wọ́n bá sọ pé nìkan sílẹ̀kùn lé àfáà kan wò orí nǹkan kan bẹ̀ inú fi kú, á lọ ọbẹ̀ náà, á lọ gbé wá náà. Ní tó bá ṣíwò èyí sí Kùránì wò kó kú, èyí sádìtì wò kó kú. Ìtẹ́ bá ṣíwò nílé àfáà tí wọ́n fi kú, àwa ó dé bẹ́ẹ̀. Abẹ́gẹ́ tẹ́ ni a máa dé bẹ́ẹ̀ náà. So bàbá tó dẹ̀ ní àpótí ẹ̀rí was consented. The àpótí ẹ̀rí was not brought to the studio under duress. It was consented. Ó faramọ́. Kí ló wà ní àpótí ẹ̀rí? Ìgbà yẹn ni bàbá yẹn sọ pé wọ́n kọ àwọn kéwú nǹkan kan pé kéwú. Èmi wá ní pé kò ń ṣe kéwú. Arabic language ni. We must not get it twisted. Bí òyìnbó ṣe wà tí wọ́n fún òyìnbó kọ báyìí Bíbélì, wọ́n tún ń lo òyìnbó láti kọ nǹkan míì yàtọ̀ sí Bíbélì. Bẹ́ẹ̀ ni wọ́n fi Arabic kọ Al-Qur'an. Wọ́n tún lo Arabic láti kọ nǹkan míì. Bàbá ọmọ ò wà convince pé kì í ṣe àpótí ẹ̀rí ló pa ọmọ òun. Kí wá ṣe bàbá ọmọ o. Ẹ ti rí fídíò táwọn èèyàn tú lọ sílé bàbá yẹn, pastor yẹn. Even before yesterday, níjọ́ Friday, the mob was going there to destroy the house. Tán balẹ̀ bàbá yẹn jẹ́, tán bá bàbá yẹn bẹ́ẹ̀ kan ṣe léṣe. Now, they came to Ajijagba'ra. Àwọnú mátà yẹn. Wíwọnú mátà pa Ajijagba'ra wọnú ẹ̀ kọ́kọ́ stop pé wọ́n má balẹ̀ yẹn jẹ́. But nígbà tá máa fi débẹ̀ lọ́jọ́ kejì tá ṣe program, èrò yẹn ti pọ̀ sí. Àwọn èrò tó pọ̀ sí ń lọ ọbẹ̀ láti ba bẹ̀ jẹ́ ni. Àwọn tó jẹ́ Kristẹni nínú Kérúbù ti débẹ̀ láàárọ̀ ọjọ́ yẹn. Àwọn yẹn ò gbàgbọ́ nínú wọn. Wọ́n ní wọ́n ti gbàpótí ẹ̀rí lọ. Àwa dẹ̀ ya police station ká tó débẹ̀ nínú àlàyé wa tẹ́ ẹ̀ bá gbàgbé. Wọ́n láwọn yẹn fẹ́ gbàpótí ẹ̀rí, àwọn ò jẹ́ wọ́n gbé kankan. Àwa wá lọ sí police station tá ti report pa ń lọ bẹ̀ o. Ibẹ̀ láti pàdé àwọn ẹni yẹn tá ti jọ sọ̀rọ̀, àwọn ò gbàpótí ẹ̀rí. Àwọn family àwọn tí wọ́n gbàpótí ẹ̀rí, àtàn kọ́ ọmọ wọn kú, àmú wọn débẹ̀. Wọ́n ṣí gbogbo mọ́tò wọn hàn, wọ́n rí pé wọn ò gbàpótí ẹ̀rí. Àwọn ẹ̀dẹ̀ insist pé àpótí ẹ̀rí ló pa ọmọ àwọn ṣẹ́. That drove us back to the house. Pẹ̀lú àwọn àjọ Kérúbù tó wá. Àwọn àjọ Kérúbù tó wá jẹ́ àwọn tí wọ́n ń ṣiṣẹ́ lórí fífọ ìjọ yẹn mọ́ kí aburú má bàa ṣẹlẹ̀, ká má bàa máa pè wọ́n lórúkọ burúkú. Awọ́bẹ̀ gbogbo tí wọ́n sọ náà lẹ́ ń gbọ́ tí wọ́n pé ẹ mú ọpọ́n ọlà yẹn, ẹ ṣe kinní kan, ilé kan ló ṣe lé, kinní kan ló ṣe lé. So kò dẹ̀ sẹ́ni tí ó mọ̀ pé nínú Kérúbù wọ́n máa ń fèdè fọ̀, wọ́n máa ń sọ Lárúbáwá nǹkan kan náà tẹ́lẹ̀. So tí wọ́n bá fi Lárúbáwá kọ nǹkan tá a rí ń bẹ̀, èmi ò lè kà kí n sọ̀túmọ̀ rẹ̀. Àwọn tó lè kà tí wọ́n sọ̀túmọ̀ rẹ̀ yẹn wọn kì í ṣàfà àwọn ọmọọṣẹ́ mi táwọn nímọ̀ nípa èdè Lárúbáwá ni. Tó bá jẹ́ pé French lẹ gbé wá Gidigbo ẹni tí ó bá yín sọ wà ń bẹ̀, tó bá yẹ pé Igbo lẹ gbé wá ẹni tí ó sọ wà ń bẹ̀, tó bá yẹ pé Hausa lẹ gbé wá ẹni tí ó sọ wà ń bẹ̀, those are the people that can read that particular letter, that particular language and translate it to us. Nígbà àwọn dẹ̀ ká wọn sọ nǹkan tí ò sí ń bẹ̀. TikTok mi tí mo sọ Oriyomi Hamzat 23 ni. Oriyomi Hamzat 23. Oriyomi Hamzat 23. Ẹ bá follow ẹ. Àtẹ tó fẹ́ bú mi, àtẹ tó fẹ́ kí mi, àtẹ tó fẹ́ sọ̀rọ̀. Ẹ follow ẹ Oriyomi Hamzat 23. So, nígbà wọ́n dẹ̀ gbé jáde. Nígbà tá wá gbé jáde lọ́hùn. Tẹ́ bá rí pé àwọn ọmọ ìlú yẹn gan yarí pé wọ́n ní gbàpótí yẹn lọ. Why? Wọ́n ní ìgbà tó kọ́kọ́ fẹ́ wọlé, ṣé rí pé àwọn tó wọlé ò pọ̀. Àwọn tó wọlé ò pọ̀. Wọ́n ní káwọn díẹ̀ wọlé. Bọ̀ àwọn tó wà ń ta fẹ́ mọ̀ tó wà nú àpótí yẹn ṣe. Àwọn gbọ́dọ̀ rí. Àwa bàbá tí wá tó jẹ́nu àwọn tó ń ṣètò àwọn Kérúbù yẹn wá ní pé nígbà tán ti ṣíwò fúnra wọn náà ṣí o, tán wò tán rí pé kò sí nǹkan tó lè pààyàn bẹ́ẹ̀. Nígbà wọ́n ní nǹkan ń pààyàn tí wọ́n sì dé pa reasonably, ní tí wọ́n ní ń pààyàn tí wọ́n dé pa, a gbọ́dọ̀ ṣíwò. Kò sí tó kàn wá pé lápótí ẹ̀rí tán bá sọ pé ń pààyàn. Torí pé wọ́n ní ń pààyàn táwa ò sì gbọ́ pápótí ẹ̀rí pààyàn rí.
ìlà fi sí ìwò. Tó bá jẹ́ Kristẹni ní ń ṣètò yẹn tí ò bá ṣe bá ń lánàá ó ṣàbòsí. Bẹ́ẹ̀ ni kò ṣe dáadáa. Forget about religion. Here, forget about religion. Islam gun ò kọ́ wa ká ṣàbòsí Kristẹni. Kristẹni gan tó bá ṣàbòsí Mùsùlùmí, ní tó wù ní ṣe Kristẹni ò kọ́ kó ṣàbòsí. Yes, Kristẹni ò kọ́ kó ṣàbòsí, òdodo ló ní aṣọ. Ànábì ní kó akọ wà láọká nà mú rọ. Bíbélì ní olódodo ọ̀láyà bí kìnìún, ẹlẹ́sìn ó sà nígbà tẹ́nìkan ò lè. Wọ́n sọ nípa pàtàkì òdodo nígbà wọ́n dẹ̀ gbédé. Nígbà wọ́n àgbà kan gbé wá, Mórítì kan sọ fún Ismail pé sọmọ gbọ̀ngàn ni yín ni, sẹ́yìn mọ tí wọ́n ti ṣe ni, sẹ́yìn mọ kinní kan ni, tó ń bàjà pé àwọn ọba kò tí ẹ̀rí ń jẹ́ ni wọ́n ní gbé lọ. Tá bá gbà kò tí ẹ̀rí lẹ́ẹ̀bẹ̀ yẹn, tá bá fọ mọ́lẹ̀ tán bàjẹ́, wọn ní bàjẹ́ ju wọn ní bàjẹ́ mọ́ ní àpótí ẹ̀rí. Wọ́n bà nǹkan míì jẹ́ lẹ́yìn àpótí ẹ̀rí. Tí kinní yẹn bá fi bẹ̀rẹ̀, tíjà yẹn bẹ̀rẹ̀, wọ́n mọ fà lọ náà ni, wọ́n mọ fà lọ náà ni, tí wọ́n fi bà tí ó yẹ kí wọ́n bàjẹ́ jẹ́, yóò dẹ̀ di wàhálà. Peacemaker la wà o. Peacemaker ni wá. Àwa ò sí nínú àwọn tí ń jìjà ẹ̀sìn. Ẹ̀sìn tí mo nígbàgbọ́ nínú ẹ̀ ni mò ń ṣe. Èyí tó nígbàgbọ́ nínú ẹ̀ ló ń ṣe. Bẹ́ẹ̀ ni. Nítorí wù kálukú ní í ṣe. Kì í ṣe wípé ẹnìkan ni ó force ẹnìkan ṣẹ̀sìn kan. Tó bá sì wù Ọlọ́run kí gbogbo wa ṣẹ̀sìn ẹyọ kan, ẹ̀sìn ẹyọ kan náà la máa ṣe. Forget, ẹ gbàgbé ẹ̀sìn, ẹ gbàgbé ẹ̀. Tó bá yẹ pé àwọn kan rò bẹ́ẹ̀, dákun, ẹ má rò bẹ́ẹ̀. Ẹ má rò bẹ́ẹ̀. Ẹ̀yin Kérúbù àti Séráfù lẹ́ẹ̀kan sí, ẹ má bínú. Ẹ má bínú. Tó bá di pé ó dùn yín, láìkí bó ṣe jẹ́, bó ṣe rìn wá, bẹ́ẹ̀ náà ló jẹ́ ká ṣe bẹ́ẹ̀. Torí pé tá a bá ṣe bẹ́ẹ̀ lánàá, ẹ̀yin Kérúbù, kò sẹ́ni tí ó gbàgbọ́ pé àpótí ẹ̀rí kọ́ ló pọ̀ mọ́. Ọwọ́ ohun tí wọ́n kó sára kinní gan ká mọ́ ká gan, wọ́n sọ pé nǹkan kan ní bẹ lára rẹ̀, aburú ní í ṣe. Bẹ́ẹ̀ ni, wọ́n láburú ní. Ṣẹ́yìn ò mọ̀ pé bá a ṣe ká yẹn gan, a fi exonerate bàbá yẹn ni. A fi yọ ọ̀ràn kúrò lọ́rùn rẹ̀ ni. Gbogbo àwọn tí wọ́n fẹ́ bàjẹ́ tán ṣe gbogbo ẹ̀, àwa promise wọ́n bẹ̀ pé gbogbo tó wà ń bẹ̀ lẹ́rìí. Ẹ fi mọ̀ pé bóyá ń ló pa, bóyá ń kọ́ ló pa. Gbogbo tó wà ń bẹ̀ náà la sì fi hàn wọ́n yẹn. Gbogbo tó wà ń bẹ̀ pátápátá la fi hàn wọ́n yẹn. Wọ́n tí wọ́n kọ́ ní o, tí wọ́n kọ́ yìí, ìtumọ̀ ẹ̀ ní o. Tí wọ́n kọ́ yìí, ìtumọ̀ ẹ̀ ní o. Eléyìí, ìtumọ̀ ẹ̀ ní o. Halas. Ní ò bá sí wàhálà mọ́. Oníkálukú bá ń lọ. Láàláfíà. Ẹ wá má gbàgbé. Lórí ètò yẹn, a padà sọ ò wípé poverty ló pọ̀ mọ́ yẹn. Ẹ̀yin tẹ́ ẹ wo ètò yẹn, ẹ fura pé tó bá ṣe irú ìlú tá a wà yìí ni, ó ṣe é ṣe kọ́mọ yẹn má kú. Sorry, irú ìlú tí mo ti wá bá wọn lálejò yìí, ó ṣe é ṣe kọ́mọ yẹn má kú. Torí pé àwọn òbí ọmọ yẹn ò ní owó tí ọmọ yẹn fi lè ní access sí health care ní time yẹn. Tó bá jẹ́ pé ibi tí wọ́n ti lè tọ́jú èèyàn tí wọ́n ó gbowó létà ìní, ó ṣe é ṣe kọ́mọ yẹn má kú. Typhoid a máa pa èèyàn dáadáa. Typhoid máa ń pa èèyàn. Tó bá ti mú èèyàn báyìí, gbà mí ìfun ní ọmọ sáré láti ba ìfun jẹ́ nígbà míì. Ká ní bàbá ọmọ yẹn lówó, ó ṣe é ṣe kọ́mọ yẹn má kú. Wọ́n lówó náà fi kúrò lọ́dọ̀ náà sí náà fi lọ. So, àpótí ẹ̀rí, we don't have any issue with àpótí ẹ̀rí. I don't have any issue with the Christendom. I don't have any issue with Kérúbù and Séráfù. I don't have any issue with Kérúbù and Séráfù. With this show,
any other person that feel offended from the show, I have apologized to the body concerned. But are we conscious enough láti rí n tó ṣẹlẹ̀ lórí show yẹn lánàá sá? A lè wà conscious. Ọ̀tọ̀ ni tá máa sọ. Ṣé wọ́n ti man tí wọ́n ní ó pààyàn ní Mọ́níyà ní Akínyẹlé? Tí wọ́n ní wọ́n júyàn sínú kànga. Ẹ rántí? Ẹni tó jẹ́ landlord, chairman landlord community àfáà ni. Àfáà ni wọ́n ń pe ẹni tó pààyàn. Ṣé ẹ rántí pé ẹni tó wá as landlord yẹn sọ pé kí òun ṣàfà? Ṣé ẹ rántí sá? Ṣé ẹ rántí pé mo change ẹ̀ pé àfáà ni? Pé because àfáà ni wọ́n ń pè kó tó dáràn. Kò wá lè dáràn tán ká wá sọ pé olóògùn ni kì í ṣàfà àbí ká pè ń babaláwo. Mùsùlùmí mà ni mí. Ó yẹ kó yé yín bẹ́ẹ̀ yẹn. Ẹ̀yin Kérúbù, ẹ má bínú. Ẹ̀yin Kérúbù, ẹ má bínú. Ẹ̀yin Kérúbù, ẹ má bínú. We appreciate you. So that program is done and is done, and we thank God it is done peacefully and professionally. Iṣẹ́ wa ó ní láti educate, ká enlighten àwọn èèyàn, ká dẹ̀ entertain wọn. Yes. We can mobilize. Láti mobilize against the bad thing in the society. Ká dẹ̀ mobilize for the good things in the society. Those are the job of broadcaster. Thank God we have done it. Ẹ ṣé o. Gbogbo ẹ̀yin Kérúbù, lẹ́ẹ̀kan sí, tẹ́ bá feel offended with the nature and the style of handling the show, once again, we apologize. Ẹ má bínú. For the Kérúbùs, Kérúbù and Séráfù. Ẹlòmíì inú Kérúbù sì ní láti bí ìmọ̀ tó ń bí inú. Mi ìmọ̀ àpótí ẹ̀rí, mi ìrápótí ẹ̀rí, mi ìmọ̀ṣẹ́ tó ń ṣe, ìmọ̀ tó ń ṣe. They brought the matter, we have to treat it. Anytime bínú, ẹ fẹ́ gbé Kérúbù ní tẹ́ fi ń bínú, wọ́n gbé ìsì Kérúbù tí wọ́n wá fẹ̀sùn yẹn kàn tí mo wá gbójú. Kí lẹ máa sọ? Ní mi ò ṣe dáadáa tí ó jẹ́ Kérúbù ní àbí nǹkan ni. We have to deal with it the way it is. Forget religion when Oriyomi Hamzat is handling matter. Humanity first. And my religion does not call for sentiment. My religion does not call for bias. And don't ask me if I'm a police or I'm a court or I'm anything. Police ní ṣiṣẹ́ wọn láàyè wọn. Ilé ẹjọ́ ń ṣiṣẹ́ wọn láàyè wọn. Àwa náà ń ṣiṣẹ́ wa ní ìbámu pẹ̀lú òfin. God bless you all. Thank you.